على سيد الوجود محمد النبي البشير الأمين الصادق وعلى آله وصحبه أجمعين وبعد. أتقول الله أترى كيف فانا محمد صلى الله عليه وسلم àti gbogbo àwọn tí wọ́n gbà fún àtàwọn tí wọ́n tẹ̀lé àtàwọn náà kọlọn jẹ́ káwọn náà lè wà nù wọn. wọ́n rí i pé mo ti mú àwọn àyàtò wá nínú ìpele ẹlẹ́ẹ̀kẹrin ìpele ẹlẹ́ẹ̀kẹta tí lè máa jẹ́ ìpele ẹlẹ́ẹ̀karùn-ún. Ọlọ́run jẹ́ kó yé wa ń bẹ̀ nínú Al-Qur'ani wípé pẹ̀lú àwọn àlàyé tá a ti ṣe lónìí táwọn Yahudi tí wọ́n fọ́ra wọn máa sọ nǹkan di halal tí wọ́n máa sọ di haram tọ́lọ́wọ́n bá dẹ̀ ṣe léèwọ̀ fún wọn bí wọn gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ àti máwọn àyà wa tí ò ní ìdí ká tún máa padà sẹ́yìn mọ́. Ọlọ́run wá ní nínú Suratul An'am àyà 139 Quran 5 ẹ̀ẹ́dàgbà ní Quran 6 kọlọ́n kó ṣíjú àánú wa. ó ní qad khasira alladhina qatalu awladahum safhan bighayri ilmin wa harramu ma razaqahumullah iftira'an ala Allah qad dallu wa ma kanu muhtadin subhanahu wa ta'ala. Ọlọ́run sọ nù àyà yìí pé qad khasira alladhina qatalu awladahum àwọn tí wọ́n fúnra wọn pa ọmọ tí wọ́n bínú ara wọn qad khasaru khasara wọ́n ti pòfo láyé àti lọ́run. ìyẹn tó wà pé kò lè ráàánú Ọlọ́run kò sì lè jèrè. khasara alladhina qatalu awladahum àwọn tí wọ́n mọ̀ọ́mọ̀ wò sùsù wọ́n sì pa ọmọ ara wọn safhan bighayri ilmin pẹ̀ láì má gán láì ní má ó fa ìmọ̀ kan pa ọmọ ìwọ tó máa rẹ ń ṣàárẹ̀ wọn á ní o lè lògùn fún o lè lágbó fún o lè lè kíní kan fún ó wá kú ṣáfàán pẹ̀lú ìwà àgọ̀ ìwà ìmọ̀ kan pẹ̀lú èrò bí ó wà máa lánàá bí ológun kò sínú sánú àwọn ẹni Ọlọ́run kò sínú sánú àwọn kíní inna Allaha ma'al mutawakkilin Ọlọ́run wọn wà pẹ̀lú tó bá fara tì ṣọlọ́run wá ní kó o má lògùn ni láti fi rí wòsàn. òun ni aṣáfì ẹni tó ń wò yán sàn àtọ̀bíbù yudawi fakat dókítà ó kàn tọ́jú ẹni aṣífáhù min Allah ìwòsàn máa wá látọ̀dọ̀ Ọlọ́run àmọ́ ọ̀nà tọ́lọ́run là kalẹ̀ pé yẹn máa fi rí wòsàn náà ní kó lògùn tí ń ṣe ọ́ àìṣe bẹ́ẹ̀ sáfàán àyèmọ̀kẹ́ni bighayri ilmin bẹ́ẹ̀ láì nímọ̀ ó kàn fa gọ̀ ó fòmù gọ̀ ìwà àgọ̀ ó fi pa ọmọ Ọlọ́run ló mọ iye èèyàn bẹ́ẹ̀ ó lóun jáde lọ nítorí ẹ̀sìn wọn wá lọ́mọ yẹn ń síkì ó ń dákẹ́ lọ ó ní gbàtà àti dágbére àtúgbọ́dọ̀ wẹ̀yìn mọ́ tá à ń sọ bẹ́ẹ̀ ọmọ yẹn dẹ̀ kú ó dẹ̀ pa ọmọ yẹn dànù sáfàán pẹ̀lú ìwà àgọ̀ bighayri ilmin láì ló mọ̀ kódà tá Ànábì sọ̀sẹ́lẹ̀ bá ń kírun tó bá ń gbóhùn àwọn ọmọ kéékèèké á tètè jẹ́ kírun yẹn yá torí kí kò mọ tó ń ṣàwọn ọmọ nì káwọn ìyá wọn lè gbọ́ bùkátà wọn wọ́n á fa ìmọ̀ ká pa ọmọ kọ́lọ́n kó là wá mẹ́. ó láwọn irú ẹni bẹ́ẹ̀ ti pàdánù ayé wọn pàdánù ọ̀run qatalu awladahum safhan bighayri ilmin wọ́n fi àgọ̀ pa ọmọ láì nímọ̀ ní táwọn afáàkàn gbélé lọ́wọ́ rẹ̀ ni kò ní làákàyè tí ó fi jọ́ wa harramu ma razaqahumullah wọ́n tún wá ń sọ ntọ́lọ́hún ṣe ní jíjẹ mímu fún wọn wọ́n sọ déèwọ̀
wọ́n fúnra wọn haramu àwọn ni wọ́n fúnra wọn sọdí wọ iftira'an ala Allah iftira'an ala Allah láti máa fi parọ́ mọ́ Ọlọ́run irọ́ ni wọ́n sì ń pa wọ́n ní jùmọ̀húrù ló sọ ọlọ́ni irú àwọn tábàárí bẹ́ẹ̀ kọ́ dàlú tàkìkì èyí tó dájú ni pé wọ́n ti sọnù kálí yahud wa ma kanu muhtadin kódà wọn lè mọ̀nàmọ́ ìsọnù wọn ò lọ́nà àbáyọ mọ́ gbogbo ẹni tó bá ń fún rẹ̀ pé nǹkan ní haram tọ́lọ́wọ̀n ò gbé ní haram iftira'an Allah tó ń parọ́ mọ́ Ọlọ́run khasira òun náà pàdánù kama qatala walada òbí ẹni tó pa ọmọ ẹ̀ saf'an bi ghairi ilmi ìdájọ́ tó wà fún un náà torí pé òun fún rẹ̀ pa ìgbàgbọ́ rẹ̀ bi ghairi ilmi pẹ̀lú mùgbà rẹ̀ wa ma kanu muhtadin ọlọ́ni wọn ní rọ́nà àbáyọ fún ìṣìnà wọn aramu torí kíni wọ́n ń sọ tó dẹ̀tọ́ fún wọn ní jíjẹ Ọlọ́run ṣe ní jíjẹ mímu fún wọn àwọn wá sọ dé wọ̀ náà tá a bá tó wá lọ sínú Al-Qur'an káwá padà kí n tó lọ sínú Al-Qur'an àwọn àkọ́kọ́ lọ síbi ọ̀rọ̀ ajá àwọn èèyàn ń sọ wípé ẹ̀gbin lajá pé ìdí nìyẹn tó fi jẹ́ nǹkan èèwọ̀ tàbí kò gbọdọ̀ fara kàn yàn lára tàbí ohun tó bá ti fẹnu kàn a gbọdọ̀ fọ abọ́ ní lẹ́ẹ̀mejì mo ti ṣe wá sí yẹn nù kó ajá ẹ kò rí pé kẹ́líbùn wọ́fìtìrà irọ́ àdàdà parọ́ ni mọ́ àná Muhammad gẹ́gẹ́ bí ntọ́lọ́hún fi ń bá wa sọ̀rọ̀ yìí ẹ jẹ́ kájọ ka àdìsù yìí àdìsù yìí wà ní Sunan Abi Dawud rahimahullah níbi kìtàbù tọ̀hárà báàbù fi tuhuril ard idha yabisat ìbẹ̀lẹ̀ ti bá ọ̀rọ̀ yìí àdìsù yìí ẹ̀rí nọ́mbà àdìsù yẹn 382 nínú Sunan Abi Dawud qala ibn Umar ọmọ Umar sọ fún wa kuntu abitu fil masjid fi ahdi rasulillah èmi máa ń sùn mọ́ṣáláṣí ànábì lójú ayé ànábì wa kuntu fatan azban lásìkò náà mo kéré ọ̀dọ́ ni mí àpọ́nsì ni mí mi ò tí ì níyàwó ìdí tí mo fi ń sùn mọ́ṣáláṣí nù ó ní lásìkò ní وكانت الكلاب تبول وتقبل وتدبر في المسجد ó lásìkò tá à ń wí ẹ máa rí àwọn ajá wọn a máa tọ̀ sínú mọ́ṣáláṣí ànábì nínú mọ́ṣáláṣí ànábì àwọn ajá máa ń wà ń bẹ̀ nínú fil masjidi tabul wọn tọ̀ síbẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n yé sí bùkátà kan wọ́n mi sí torí pé nínú gbogbo ẹran láyé lọ́ọ́ ṣèwádìí ìtọ̀ ajá kì í rùn ìgbẹ́ ajá ní máa ń rùn torí pé àwọn onímọ̀ sọ yìí pé inú wọn mọ̀ ju gbogbo ẹran lọ lọ́ọ́ wò sẹ́ ìtọ̀ ajá ò ní rí bìkan pé ajá ń tọ̀ síbẹ̀ kó rùn bí ìtọ̀ èèyàn àtàwọn ọ̀tọ̀ ẹran lọ́wọ́ ìtọ̀ àwọn ẹran tó sì ẹ̀sẹ̀ àwọn ẹran tá à ń jẹ bí ẹ̀gùtàn àbí wúrẹ́ tó máa ń tọ̀ síbi kan ó mọ̀ pé ẹran tọ̀ síbẹ̀ ká má wàá nígbẹ́ ìgbẹ́ ajá ní márùn ìtọ̀ rẹ̀ kírun wọ́n ní wọ́n máa ṣe sọ́ọ̀rì sá ẹ má bínú àwọn ajá yìí tábòlù wọ́n máa tọ̀ sínú mọ́ṣáláṣí àwọn kìláàbù náà pé àwọn ajá dúnà tàdíd wọ́n tàdíd wọn àlàálà wọn àfọ̀nkásí wọ́n ní wọ́n máa ń ṣeré lọ kìláàbù kì í ṣe pé wà gánà kẹ́lìbù kì í ṣe pájá kan àwọn ajá máa ń ṣeré lọ ṣeré bọ̀ mbẹ́ wọ́n máa ń tọ̀ mbẹ́ wọ́n á tọ̀ sínú mọ́ṣáláṣí ànábì wọ́n tó kàbílù wọ́n tó dìbìrù fil masjid wọ́n á máa ṣeré lọ báyìí wọ́n á máa lọ báyìí wọ́n máa bọ̀ báyìí nínú mọ́ṣáláṣí falam yakunu yarishuna shay'an min dhalika kódà ìtọ̀ wọn ni wọn kì í ṣe ìwọ̀n mi sí gbàna wẹ ẹ̀wọ̀n mi sí o bóyá nítorí pé ẹ̀gbin ni tọ́ rẹ̀ kò sí tó jọ ó wà ní Sunan Abi Dawud ó sì ní ìsinádùú ẹ̀ ó wà sahih ó wà ní Sunan Bukhari sorry afwan fi Sahih al-Bukhari òun mú wa bi sighatil jazmi ni nígbà táwọn ń sọ̀rọ̀ tiwọn
an tariqi Yunus ìpọ̀nà tán fi mú wá ní Yunus ibn Zayd hadha al-isnad àwọn mú wá bẹ́ẹ̀ tó bá lọ wo tí wọ́n ó rí inú hadith 174 tọ́lọ́wọ̀n ọba ní ká ṣiṣẹ́ wà mbẹ́ àmọ́ wà mbẹ́ mo ti kó tiẹ̀ dára tó bá lọ wo ipò ajá ní Islam lórí YouTube adigunwa kọlọ̀ ń bá mi lọ́rọ̀ ẹ̀mí rẹ̀ hadith yìí ń bẹnu Musnad Imam Ahmad nínú hadith 5389 ó wà ní Sahih Ibn Hibban nínú hadith 1656 wọ́n tún rí ibi tí mo ti sọ pé wà ní Bukhari yẹn tàlíkù Imam Bukhari ló wà kìí ṣe Imam Bukhari mú wá tàlík bisigatil jasmi Imam Bukhari wọ́n tún wá mú hadisi wa mukhtasaran ní ṣókí táwọn náà má hadisi yẹn wá tí wọ́n ń jẹ́ kó yé wa wípé binawmi ibn Umar fil masjid nípa oorun ọmọ Umar nínú mọ́ṣáláṣí ni pé wa huwa shabun azam ọmọ kékeré ni àpọ́nsì ni kò tí ì níyàwó tó o bá lọ ka hadith 440 wọ́n mú wá mukhtasar Imam al-Bukhari ọba bẹ́ẹ̀ náà nínú Sahih Muslim ó bá ń bẹ̀ nínú hadith 2479 owó hadith inú Sunanu Nasa'i al-Kubra nínú hadith 803 owó rí inú Sunanu Ibn Majah nínú hadith 7751 an tariqi Nafi' wal Bukhari owó rí mbẹ al-Bukhari ó tún rí nínú hadith 1121 lọ́dọ̀ Muslim ó rí nínú hadith 2479 wa Tirmidhi hadith 3221 wa Ibn Majah ó rí nínú hadith 3919 min tariqi Salim kilahuma an ibn Umar radiyallahu ta'ala anhum ajma'in. ó wá rí wípé àwọn àfọ̀nṣẹ́ríù àwọn ni wọ́n wá yíjú àdìsí yẹn padà bíi pé wọ́n mọ ọ̀rọ̀ jà nẹ́bì lọ ànẹ́bì ní fil masjid nígbà táwọn máa sọ wọ́n ní ó ṣeé ṣe kódà àfáà tó ṣe rí Sahih Bukhari àfáà nínú Fathul Bari wọn Ibn Hajar al-Asqalani pẹ̀lú àwọn àfáà míì náà wọ́n wá yí àdìsí yẹn padà wọ́n ní ó ṣeé ṣe ó já sí wípé nígbà tí wọ́n ti sọ ajá dé wọ̀ lórí bẹ́ẹ̀ wọ́n ní ètò àwọn ajá yẹn ìta gbangba mọ́ṣáláṣí náà ń tọ̀ ọ́ sí ọmọ ọmọdé ńlá máa kí á ní yàrá ṣúná àléyà tí wọn kì í wọ́n mi sí tí ó ní ìdìkan lọ wọ́n mi sí tọ̀tọ̀ bá tọ̀ síta asàfùlà àwọn kan sọ yìí pé kan tó ṣe ilẹ̀kùn sí mọ́ṣáláṣí eléyìí kò rí bẹ́ẹ̀ ìrònú àwọn àáfàá oníṣẹ́ríù nìyẹn àwọn tí wọ́n dé lẹ́yìn 100 ọdún mẹ́jọ 100 ọdún méje létà náà bíi dé làwọn wá ń sọ yìí hùn sáwọn sàhábà kìrámù tí wọ́n gbọ́rọ̀ yẹn Ibnu Umar ọmọ fil masjid sí kharij al masjid kò sọ̀rọ̀ lórí èyí hùn kọ́lọ̀ ń kó ṣàánú fún wa kó ràn wá lọ́wọ́ a rí i pé àdìsù lélẹ̀ tó kọ́kọ́ sọ fún wa yìí pé ajá ń tà ń sọ lórí ẹ̀ pé ó ẹ̀gbin ní kò mọ́ kò ṣe kinní kan káwọn kọ́kọ́ yẹn dànù àdúgbò kan ń bẹ lára ẹ̀ tí jẹ́ pé tó bá fara kàn yàn ẹ̀rí ajá ń tọ̀ sí wọ́n ń ṣeré nínú mọ́ṣáláṣí Ànábì tó wà nù Bukhari fún ẹ̀ ó wà nù Muslim ó wà nù àwọn sunan tí mo sì sọ àwọn pages àtàwọn nọ́mbà tó ti rí àwọn ọ̀rọ̀ tá à ń sọ yìí. bákan náà tá a bá tún wá lọ wò ó Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam nínú ọ̀rọ̀ táfà wa kan náà tún sọ tá a rí inú àdìsí náà pé wọ́n lánàbí sọ wípé kán máa pa àwọn ajá káàkiri eléyìí irọ́ ni màá sì mẹ́rin ẹ̀ wá gbọ́ àdìsí Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ó ní lawla al-kilab ummatun min al-umami tí kì í bá ṣe pé ajá ó bá jẹ́ ìran kan nínú ìran ẹ̀dá ni la amartu bi qatliha bá pàṣẹ pé ẹ lọ máa pa wọ́n
àdìsù yẹn dé nìyẹn lápèjúwe nínú àdìsù kan ó ní lawla an yashqa ala ummati aw lawla an ashqa ala ummati tí ìbá ṣe pé nítorí kí n má kó nira báwọn ọmọ ẹlẹ́yìn mi la amartuhum bis-siwaki inda kulli wudu'in nínú rìwáyà kan ó ní inda kulli salati tí kì í bá ṣe wípé mo bẹ̀rù mo sá kí n má kó nira báwọn ọmọ ẹlẹ́yìn mi ń bá pàṣẹ fún wọn pé ẹ máa jẹ pákó ní gbogbo ìgbà tẹ́ ẹ bá ń ṣe àlùàlá tàbí ẹ máa jẹ pákó ní gbogbo irun kankan àmọ́ Ànábì ò pàṣẹ. ó rí i pé ibi táwọn Ànábì bá ti sọ bẹ́ẹ̀ kò ní pàṣẹ ní. nínú àdìsù yìí wọ́n wá láwọn Ànábì sọ pé lawla anna al-kilaba ummatun min al-umam tí kì í bá ṣe pé àwọn ajá tẹ́ rí yẹn ìran kan ni wọ́n nínú ẹ̀dá tọ́lọ́run náà dá sáyé la amartu bi qatliha bá pàṣẹ pé kán máa pa wọ́n ibi àdìsù yẹn dé nìyẹn gẹ́gẹ́ bí irú àwọn àdìsù tó kù. tẹ́ bá wa ṣí ètò yẹn ní pàdánù ọmọláyé àti lọ́run ọlọ́run ó sì máa ṣí oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó tó báyìí fún bí yóò ti rí nù bí akil hayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm.